ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilẹ̀ tókò pátápátá àti lẹ́yìn odi. ẹ kú bójú ọjọ́ ṣe rí ní gbogbo tẹ̀tí ní àǹfààní láti máa wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí. mo gbàǹgbà ládùúrà wípé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ sì rèé etí tẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Elédùmarè. ẹ ní ròǹgbé sọnù bí òṣì bí ọmọ. ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà, orílẹ̀‐èdè yìí á túbọ̀ máa tù wá lára, bẹ́ẹ̀ sì rèé kò ní ní wá lára. ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹ kórè oko bọ̀ wálé o láṣẹ Elédùmarè. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin ń wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí, ẹ dákun ẹ ṣèrànlọ́wọ́ fún wa o. ẹ bá a subscribe sórí ìkànnì olómi ọgbọ́n TV, ẹ like fọ́nrán fídíò wa, ẹ comment, ẹ bá wa share rẹ̀. lágbára Elédùmarè bẹ́ẹ̀ ṣe ń ṣe léyìí, Elédùmarè á kún iṣẹ́ tìyín náà, á kún lọ́wọ́, adéṣeyín ládé. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, oyè nẹ́kan ló kọ bàbá mi, olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn pè mí ọmọ ara kíni mi. ọjọ́ méjì ọmọ ẹrú ni sì ni ẹ̀kọ́ kì í sì nìyàn. ṣé ẹ mọ̀ wípé ọmọdé tó bá sọ wípé tóun bá dàgbà orí ẹyẹlé lòun mọ̀ jẹ, ẹ mọ̀ wípé orí ẹyẹlé yìí ò ní jó dàgbà ṣáá. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ kìíní àná tí rògbòdìyàn ṣẹlẹ̀ láàrin àwọn àti kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́, tí wọ́n wá ń ṣe níṣe wípé kò sí ohun tí baba ńlá baba èèyàn kan ó ṣe. àpèrè táwọn wà yìí kì í ṣe àpèrè tí wọ́n kọ̀ lè déédéé yọ̀yàn, àpèrè téèyàn ń jẹ dọjú alẹ́ ni, tó fa rògbòdìyàn láàrin àwọn méjèèjì, tó fa ìfáǹfà débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ ìmáàmù Ògbómọ̀ṣọ́, ìmáàmù Tọ́líhat, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde wá máa sọ̀rọ̀ wípé ìmáàmù yìí wípé ká sọ̀rọ̀ àlùfàǹṣá sí, ká ṣe bó ti wùnyàn, ká kàn máa sọ̀rọ̀ síyàn wípé tí ń bẹ nínú ẹ̀jẹ̀ wọn látilẹ̀. ṣé ẹ wá rí i, wọ́n ṣe ìpàdé àwọn ìmáàmù ní ilẹ̀ Yorùbá níbi tí bàbá Lágége wà àti àwọn àgbààgbà ìmáàmù níbẹ̀. ẹ mọ̀ wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti lọ fẹnu jáwáyà ní ìlú Ìwó, níbi tí ó ti ń lọ ṣe filenge tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ mufti àbí kò ṣe mufti kan, tí àwọn kan tán ní ilé ìlọrìjínà, ilé ní fẹ́ẹ̀kì. ìbínú mà ni wọ́n máa fi sọ̀rọ̀ sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní gbangba. ọmọ àparò ni wọ́n máa pe ìmáàmù Ògbómọ̀ṣọ́. òwe tí bàbá Lágége tí wọ́n pa wípé àlè tí ọmọ àparò bá bẹ́ ká sì máa gbọ̀n kà, ó náà ni ó fi jẹ. kí ni mo wá fẹ́ fà jáde ń bẹ̀? ẹni bá ti ń ṣe wọ́nranwọ̀nran ní ilẹ̀ Yorùbá tí ó ti ní tàwọn alálẹ̀ bá wo ni, tó ti ń fẹ́ máa dalẹ̀ Yorùbá, ohun tí ń gbẹ̀yìn wọn náà nìyẹn. ẹ wá wo ìtìjú, ẹ dákun ẹ wo fọ́nrán fídíò ìdílẹ̀ kẹ́ ẹ wo ìtìjú
tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó gbà. Fọ́nrán fídíò yẹn ti bẹ̀rẹ̀ sí ní jáde báyìí. Láàárín àwọn tí wọ́n jù lọ láàárín àwọn àgbà bá ṣe wọ́n lẹ̀ túrútúrú. Bí wọ́n ṣe yẹ̀yẹ́ débi wípé wọ́n ṣàlàyé bó ṣe ń lọ káàkiri tó jẹ́ pé kò sọ̀rọ̀ tó tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n lè sọ. Kẹ́ ẹ wo gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀. Wọ́n pè kódà wọ́n béèrè pé kí ló dé tí wọ́n fi rí nínú ìpéjọba yẹn. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá èèyàn ń yájú sí wọn. Omi ilẹ̀ yìí ni gbogbo wa jọ mu làwọn baba ńlá kú baba wa mu. Kó tó di wípé ẹ̀sìn wọlé dé. Ẹ̀sìn wa wọlé dé a gbọ́dọ̀ sọ pé torí ẹ̀sìn ti wọlé dé báyìí. Ká wá mú afojú egbò ká máa fi gúnlẹ̀ ká máa fi gúngi. Àbí ká wá máa fojú báyìí ká máa fi rìn ká wá kásẹ̀ sókè. Nítorí ẹ̀sìn dé àbí nítorí ọ̀làjú dé. A gbọ́dọ̀ torí bẹ́ẹ̀ ṣe léyìí. Ẹ bá ń gbìyànjú ẹ wo fọ́nrán fídíò yìí délẹ̀ o. Ẹ jẹ́ fún yín láǹfààní kẹ́ lọ fọ́nrán fídíò yẹn ná. Níbi ìpàdé Rabitatul Ahimma eléyìí tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí, gbogbo àwọn àhímà ló wà ní ìkàlẹ̀. Bàbá Ṣífìmọ̀ọ́mù ilẹ̀ Ìbàdàn Mudirul Markaz pẹ̀lú mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá yányán. Níbẹ̀ náà ni a ti rí Ṣífìmọ̀ọ́mù ìlú Ògbómọ̀ṣọ́. Láàrin gbogbo ìgbìmọ̀ àpapọ̀ Rọ́bítọ̀ ní Bàbá Lágége ti pe Ìmáàmù Tọ́líátù jáde síta. A ò lè gbé ọmọ àparò sábẹ́ kálá ń gbé ka o. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Tọ́lá. Bàbá Lágége Mudirul Markaz sọ̀rọ̀ ilẹ̀kùn o. Gbogbo ayé ẹ̀yin dà ẹ́ farabalẹ̀ jájọ gbọ́ àwọn ẹ̀sùn tí wọ́n kà sí Ṣífìmọ̀ọ́mù ní Ògbómọ̀ṣọ́ lẹ́sẹ̀ tó fà pé jáde wá wí tẹnu ẹ̀. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Tọ́lá jáde sí Ìbàdàn. Ẹ gbọ́dọ̀ lójú ọ̀rọ̀. Ṣé máa sọ fún mi? Because number one, òun tako ráńtà ní gbogbo ọ̀nà. Níjẹ̀bú òde lọ́la lọ, wọ́n mú wá bẹ̀rẹ̀. Òde ìlọ́wọ́ kọ́ wù. Máa sọ fún mi. Nígbà tó sì dé ìbò Ògbómọ̀ṣọ́ níjẹ̀bú ní ìwọ̀n ọ̀rọ̀ ìlú. Ó ní àtàkà tí wọ́n wà lè wọ́n lọ fẹ́ ìwọ̀n náà. Wípé òdìdí ìwọ́mù ìyẹn bẹ́ẹ̀ oríṣiríṣi ó tún wá lọ sí wò ó wá wípé àwọn ọ̀kan tó wò wọ́n kàn máa ń dájú àwẹ̀ wọn ní ṣe ní ìwọ̀nba tàbí bẹ́ẹ̀ ìwó yẹn mú tí wọ́n lọ ríjínà àwọn òní mú sí ọ̀ríjínà mú tí wọ́n lọ lọ́wọ́ wá dáa tó jọ yìí kìí ṣe ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ọ̀dà tó wá ṣe láti ta ń péjọ ní kí ló wá ṣe ìtí ìfọ̀mùbà ní bá ti sọ ní téètì rẹ̀ ìgbé táwọn fẹ́ ní ọ̀bọ̀n láti Ṣakí ọ̀bọ̀n láti Ògbómọ̀ṣọ́ ọ̀bọ̀n láti Ọ̀yọ́ bàbá ìmọ̀ àmùbàdàn ní ìmọ̀ọ́mù Ọ̀yọ́ pé. Náà àwọn náà àyànwọ́ nílé mọ́tí ìlú ìlọ́mọ́ àpá èèyàn bálàǹsì tí wọ́n yan kálórí láti ọ̀yẹ́ ìlú ó yàtọ̀ síra ẹni tó sì yan kálórí ó yàtọ̀ síra. Ìbárí lè máa pè mú ìbárí pọ̀jù náà máa pè mú ìrìnlẹ̀ náà mo rẹ̀ ní ẹ̀kọ́ mi ìtàn rẹ̀ ó jẹ́ ní èyí ó dúró tì mí lọ bí wọ́n ti máa ń dúró tì yàn nígbà tí mo rí kọ́ bẹ́ẹ̀ títí ìsìn ó dúró dáadáa púpọ̀ ní èrè ìnáyẹ orí pẹ́ẹ́lí tá a bá rí àti àwọn alóṣù wọn náà dára wọn tó ṣe lè wọ̀n yìí ó dúró tì mí dáadáa.
ẹ jẹ́ máa kí yín káàbọ̀ láti ibi tẹ́ ti wo fọ́nrán fídíò yẹn. Church ẹ ti ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n ti ń kìlọ̀ fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ wípé fẹ́lẹ́ńgé ìmáàmù Ògbómọ̀ṣọ́ pọ̀. Tá a mọ̀ yìí pé ó tẹ̀ máa wá gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó máa wá dúró dè wọ́n lọ́jọ́ iwájú láàárín àwọn ẹgbẹ́ ìmáàmù nílẹ̀ Yorùbá. Àwọn ọ̀rọ̀ tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ní ń dá sí wọ́n tún máa ṣe níṣe pé gbogbo ọ̀rọ̀ ni wọ́n lè. Àwọn èèyàn wà lábẹ́ òkúta tó jẹ́ pé wọ́n sọ ìtàn tí wọ́n nìtàn wọn lọ́wọ́, tí wọ́n ní bí wọ́n ṣe ń ṣe nìyẹn kó tó di pé wọ́n tẹ̀ lọ jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ìgbà tí mo gbọ́rọ̀ èmi gan bí àwọn tí wọ́n sọ mọ́ ni kí ló wá dé ńgbà àwọn tí wọ́n mọ̀ bẹ́ẹ̀, kí ló dé tí wọ́n lọ fi jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ó ní ìbílẹ̀ ìlà wà, òṣèlú nìkan ṣokọ́ lòṣèlú wà. Òṣèlú ń bẹ nínú ẹ̀sìn, òṣèlú ń bẹ nínú ìṣẹ̀ṣe, òṣèlú ń bẹ nínú jíjọba, òṣèlú ń bẹ nínú gbogbo ẹ̀jẹ̀ oníkálukú wa. Nítorí kíni? Nítorí ìmọ̀tara ẹni nìkan. Ohun tó sì ń balẹ̀ Yorùbá jẹ́ nìyẹn nísìnyí o, tí ò tiẹ̀ jẹ́ káwọn èèyàn kẹ́lòmíì ná ní àwọn alálẹ̀ wa mọ́. Bàbá torí wípé ẹ̀sìn ọ̀làjú gbogbo ẹ̀ wọlé dé, a gbọ́dọ̀ máa fojú egbò gúngì, a gbọ́dọ̀ máa fojú egbò tẹ́lẹ̀, káwọn alálẹ̀ lẹ̀ bá máa bínú sí wa. Ẹ wá rí báyìí o, I am very sure ìmáàmù Ògbómọ̀ṣọ́, I am very sure wípé fẹ́lẹ́ńgé wọn á kọ́kọ́ wálẹ̀ báyìí ná. Èèyàn ń yájú sáwọn alálẹ̀, àwọn ọba wa èèyàn ń yájú sí wọn. Ìyẹn ọba tó nàpọ́nlé lára tó sì náṣẹ lára ni o. Àwọn ọba tó sì náṣẹ lára ni o. Kì í ṣàwọn ọba tó jẹ́ wípé àwọn gan ti yájú sáwọn alálẹ̀ wa. Èyí náà máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn èèyàn náà. Mo kí kábíyèsí ọba Fọlábí Gándì, kábíyèsí Òrùmọgẹ́gẹ́, wípé wọ́n kù fọmọnìyàn ṣe, wọ́n kù sùúrù. Gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, kò sì ní dàrú láṣẹ Elédùmarè. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, kẹ́sì bá wa like, ẹ comment, ẹ share. Títí dìgbà tá a fi pàdé Olúṣọlá Olómi Ọgbọ́n lórúkọ mi. Láyọ̀ lápàdé, ó dàbọ̀. Ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé, Àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. Ọmọlé ìwé o, ẹ fara yín balẹ̀, kẹ̀lé rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n o. Olómi Ọgbọ́n, ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. Ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé, Àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o, lómi jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n.